Ìtì ọ̀gẹ̀dẹ̀ kò tó ohun tá à ń lọ àdá bẹ́. Ó dá mi lójú pé púpọ̀ nínú wa ni a ti gbọ́ òwe yìí rí. Bẹ́ẹ̀ sì rèé, ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń ṣi òwe yìí pa. Bó o là á ṣe wá ṣi òwe yìí pa? Wọ́n á ní ìtì ọ̀gẹ̀dẹ̀ kò tó ohun tá à ń yọ àdá bẹ́. Tẹ́ ẹ̀ bá yọ àdá bẹ́ ìtì ọ̀gẹ̀dẹ̀, kí lẹ wá fẹ́ fi bẹ́ ẹ? Ṣé igi ẹlẹ́nu ṣómúṣómú lẹ fẹ́ fi bẹ́ ẹ? Ìtì ọ̀gẹ̀dẹ̀ kò tó ohun tá à ń lọ àdá bẹ́. Èyí tí à ń lọ àdá bẹ́. Ó dá mi lójú pé gbogbo wa la mọ ohun tí à ń pè ní ìtì ọ̀gẹ̀dẹ̀. Igi ọ̀gẹ̀dẹ̀ ni à ń pè ní ìtì ọ̀gẹ̀dẹ̀. Gbogbo wa pátá la sì mọ ohun tí à ń pè ní àdá nílẹ̀ káàárọ̀ oòjíire. Ọmọ Yorùbá, ẹ yé jẹ́ ká ṣi òwe pamọ́. A lè lo òwe yìí nígbà tí a bá fẹ́ kí èèyàn mọ̀ pé ìṣòro tàbí ìdojúkọ tí ènìyàn ń dojúkọ tàbí tí ó ń là kọjá kò tó ohun tí èèyàn ń làágùn lé lórí. Ó dá mi lójú pé gbogbo wa la ti rí ohun kan tàbí òmíràn kọ́ nínú òwe tí mo pa fún wa yìí. Ẹ dákun, ẹ má jẹ́ ká ṣi òwe pamọ́. Ẹ dákun, ẹ tẹ̀lé